Àgbà agbẹjọ́rò ni bàbá Femi Falana ó bẹnu àtẹ́lù ìjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde Marshal òǹkọrin fújì ni látàrí ìpinnu ìjọba àpapọ̀ tí ẹni tó jẹ́ mínísítà tó ń rí sí ìgòkègbodò ọkọ̀ ojú òfurufú tí wọ́n kéde lónìí wípé. Ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáláyé nípa ọ̀rọ̀ K1 Wasiu Ayinde tó ń lọ lórí ẹ̀rọ ayélujára la tún ní ká mú wá sí etí ìgbọ̀yín torí àwọn rògbòdìyàn kan tí ń lọ àti àwọn ọ̀rọ̀ kan tí àwọn ìjọba àpapọ̀ sọ lórí ọ̀rọ̀ K1 Wasiu Ayinde àti ọmọbìnrin tí wọ́n lọ gbé sí ẹ̀wọ̀n yẹn. Àwọn ọ̀rọ̀ kan ti jáde lórí ẹ̀ tí mo fẹ́ kẹ́yìn èèyàn wa kẹ́yìn náà kẹ́ gbọ́ ń pa ẹ̀ kẹ́ mọ̀ ń pa ẹ̀ àti pé nípa ọ̀rọ̀ Wasiu Ayinde gbogbo wa la mọ̀ bàbá Femi Falana àwọn ògbóǹtarìgì lọ́ọ̀yà wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ Wasiu Ayinde lórí ọ̀rọ̀ tí ìjọba àpapọ̀ sọ lórí ọ̀rọ̀ Wasiu Ayinde mo tó wá fẹ́ kẹ́ ẹ gbọ́ bàbá Femi Falana wọ́n mọ̀ sọ àwọn ọ̀rọ̀ o ẹ wo ẹ̀yin èèyàn ẹ má jẹ́ ń gbà ẹ́ lákòókò mo fẹ́ kẹ́ ẹ wá lọ gbọ́ ọ̀rọ̀ yìí kí ni bàbá Femi Falana kí ni sọ nípa Wasiu ìyẹn Wasiu Ayinde kí ló fa ọ̀rọ̀ tí bàbá Femi Falana sọ sí àwọn ìjọba àpapọ̀ gbogbo ẹ̀ náà lẹ́gbọ́ àti kí ni ìjọba àpapọ̀ gan sọ lórí ọmọbìnrin tó wà nínú kirikiri yẹn. Ẹ wo ẹ má jẹ́ ń gbà yín lákòókò gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tá a bá rí ẹni tí ò ti subscribe sórí ètò ẹ subscribe kẹ́yìn náà kẹ́ lè mọ ìdànfààní bàbá tó ṣe mú fọ́nrán wá sórí ètò wa. Ẹ wo ẹ̀yin èèyàn ẹ wá lọ gbọ́ fọ́nrán yìí bó ṣe lọ rèé. Àwọn ti bójú àánú dáríjì Kwamwanu o kódà wọ́n tún kéde ẹ̀ wípé òun ni ó tún jẹ́ àbánsádọ̀ tí ó mọ̀ sojú ẹ̀ka ìgòkègbodò ọkọ̀ tí ó mọ̀ rí sí ètò ààbò lẹ́ka ìgòkègbodò ọkọ̀. Bàbá Fẹ́mi Falana sọ ó ní ẹ sì sọ moral right láti lè gbé ẹlòmíì tàbí láti lè pẹ́ lòmíì tó bá wúrú ìwà yẹn lẹ́jọ́ lọ́jọ́ míì ó ní moral right yẹn ẹ ti sọnù o látàrí ìgbésẹ̀ tẹ́ gbé yìí wípé èèyàn hùwà burúkú tó yẹn ẹ wá ní ẹ ti dáríjì nígbà tẹ́ tún wá sí pápánbárì ẹ lóhun tó ní àbánsádọ̀ yín. Bàbá Fẹ́mi Falana ní ó tì ní lójú nǹkan burúkú gbáà ni. Ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ bá gbàgbé lọ́jọ́ 5 nínú oṣù tá a wà yìí òun náà ní ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní pápákọ̀ òfurufú níbi tá a ti rí àwòrán ọ̀hún ìyẹn fídíò fọ́nrán tó lu káàkiri orí ayélujára tó jẹ́ wípé a rí òǹkọrin fújì ni Alhaji Wasiu Ayinde Marshal níbi tó ti dúró lálàkọ́kọ́ sẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ ojú òfurufú létà tó wà níwájú ọkọ̀ ojú òfurufú tó sọ wípé ọkọ̀ ojú òfurufú ò ní lọ. Ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ ńgbà yẹn kó tó di wípé ẹni tó jẹ́ mínísítà fún ìgòkègbodò ọkọ̀ ojú òfurufú alàgbà Festus Keyamo tó bínú tó sọ̀rọ̀ wípé ibo ni wọ́n ti ń ṣerú eléyìí lágbàáyé orílẹ̀-èdè wo láti gbọ́ tírú eléyìí ti ṣẹlẹ̀ rí wípé ìwà tí òǹkọrin fújì ní Kwamwanu ìwà tí ò dáa kódà ó sọ débi pé bí ìwà ọ̀daràn níwà yẹn ó ní torí ẹ̀ fún díẹ̀ yìí dandan ni o wọ́n sì pàṣẹ lásìkò ìgbà yẹn wípé kí ìwádìí ó bẹ̀rẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ yẹn kí ló ṣẹlẹ̀ gangan tó fi jẹ́ wípé irú tó ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ tí mínísítà ọ̀hún sì pinnu wípé kò sọ́nà tí Kwamwanu lè gbégbà dandan ni kó fojú winá òfin. Láti ìgbà yẹn làwọn èèyàn sáà ti ń gbójú sókè tí wọ́n ń wò ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí kò tún pẹ́ sígbà náà ó mọ̀ ní míì náà mọ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ 10 oṣù yìí nínú ọkọ̀ ojú òfurufú Ibom airline tó ń bọ̀ láti ìlú Uyo sílùú Èkó. Ìgbà tó délùú Èkó la mọ̀ tó rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló kan arábìnrin kan tí wọ́n porúkọ ẹ̀ ní Comfort Emanse níbi tá a ti rí tó ti jẹ́ wípé ó ń bá àwọn òṣìṣẹ́ tó wà nínú ọkọ̀ ojú òfurufú ọ̀hún jà tó di pé à ń gbára ẹni létí tí wọ́n wọ bẹ́ẹ̀lẹ̀ kódà tó fi jẹ́ wípé nǹkan ẹ̀yà ara obìnrin ọyàn arábìnrin ọ̀hún ó di pé ó yọ síta tí gbogbo ara yìí sì kẹnubò wípé bí ẹ ṣe áńdù obìnrin ó kù díẹ̀ káàtó ṣùgbọ́n
ẹni tó bá wò ó bí kí mínísítà Festus Keyamo bó ṣe ń tu bí ejò lásìkò ìgbà náà, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ń gbóríyìn fún wípé ó dàbí pé mínísítà eléyìí àwọn eléyìí ò ní fààyè gbàgbàkúgbà, kò ní jẹ́ bí business as usual wípé ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ sí K1 àwọn èèyàn wò wípé kò tí ì yé àwọn. Ṣùgbọ́n ńgbà tó yá kò pẹ́ ní òǹkọrin fújì ní K1 ni wọ́n fi fọ́nrán kan síta níbi tí wọ́n ti ń bẹ̀bẹ̀ wípé àwọn regret gbogbo ìwà táwọn wù. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń sọ wípé ẹ̀bẹ̀ tí Kwamua ń bẹ̀ dà, ṣùgbọ́n ẹni tó bá wúrú ìwà yìí kò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ lásán, ó gbọ́dọ̀ fojú winá òfin, nítorí wípé béèyàn kan bá dánrú eléyìí wò tá a gbé gbèsè tó yẹ ká gbé bí orílẹ̀-èdè, àfàìmọ̀ kí yìí tó tún jù bẹ́ẹ̀ lọ kó má tún ṣẹlẹ̀ tó bá yá o. Eléyìí gangan ló wá mú kí gbogbo aráàlú kí wọ́n máa wò. Ṣùgbọ́n ńgbà tó yá fún ti ìṣẹ̀lẹ̀ arábìnrin tó wà nínú ọkọ̀ ojú òfurufú Ibom Airline tó ṣẹlẹ̀, kò pẹ́ láti gbọ́ wípé wọ́n mọ̀ ti gbé lọ ságọ́ ọlọ́pàá, jọ́ kejì ẹ̀ láti gbọ́ wípé wọ́n ti gbé lọ sí ilé ẹjọ́ o. Kò pẹ́ lágbọ̀n gbọ́ wípé ó mọ̀ ti dèrò kirikiri. Àwọn èèyàn wá wò wípé kí ló ṣẹlẹ̀, bó ló ṣe jẹ́. Tí K1 ti kọ́kọ́ ṣẹlẹ̀ before kí arábìnrin yìí tó ṣẹlẹ̀, àwọn kan sọ pé tí K1 kàn ti ẹ̀ yàtọ̀, àwọn kan sọ pé ti ṣe ìṣẹ̀lẹ̀ méjì tó yàtọ̀ síra wọn ni. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ̀yìn gbogbo aráàlú ni wọ́n ń sọ̀rọ̀ wípé àgbọ̀ nǹkan kan kíjọba ó sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ èyí tó involve òǹkọrin fújì ní Kwamua. Kódà ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ni wọ́n gbàgbọ́, wọ́n ní ṣe bí Nàìjíríà ni ṣé ẹ ti gbàgbé pé Wàsíù Àyìndé ọmọ Tinubu ni? Ṣé ẹ ti gbàgbé pé Kwamua òun la kọrin fẹ́gbẹ́ òṣèlú APC? Àwọn èèyàn ń sọ nígbà yẹn, wọ́n ní ẹ máa rí i pé lórí ọ̀rọ̀ yìí kò sí nǹkan kan tí ó jáde. Bẹ́ẹ̀ làwọn kan sọ wípé ẹ gbàgbé lórí ẹ̀ ẹ máa rí tíjọba àpapọ̀ máa pa. Ẹ gbọ́n tí mínísítà tó sọ ni wípé kò sẹ́ni tó gbọ́dọ̀ wúrú ìwà yìí tí ó lọ lásán, pé dandan ni kí K1 kó fojú winá òfin. Nígbà tó di bí ọwọ́ déré lọ́jọ́ 12 nínú oṣù tá a wà yìí, níléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n mọ̀ fi ọ̀rọ̀ kan síta wípé àwọn ti pàṣẹ o pé kí ìwádìí tó lágbára ó bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ K1. Kódà ó ti ń dilé ọwọ́ alálẹ́lẹ́ tá a wà, ó ní ìròyìn ọ̀hún ló jáde o wípé iléeṣẹ́ ọlọ́pàá ti pàṣẹ o wípé kí ìwádìí tó lágbára kó bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ K1, kí wọ́n sì mọ lẹ́yìn tí ìwádìí ọ̀hún bá parí tán ni wọ́n mọ bí wọ́n ṣe gbé K1 lọ sí ilé ẹjọ́. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu o, láàárọ̀ kùtù àyòní ìròyìn tó gbòde kankan, ìyẹn lónìí ọjọ́ 13 tí í ṣe oṣù kẹjọ nínú ọdún 2025 ni ìròyìn ọ̀hún bá mọ̀ gbòde kan níbi tí mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ìgòkègbodò ọkọ̀ ojú òfurufú tó ti ànáǹsì tí wọ́n ti kéde o wípé kí wọ́n lọ withdraw charge èyí tí wọ́n fi gbé ọmọbìnrin Comfort Emansin tí wọ́n fi gbé lọ ilé ẹjọ́ kó tó di pé dèrò kirikiri. Wọ́n ní pé charge ọ̀hún kí wọ́n withdraw ẹ̀ kí wọ́n sì fi Comfort ilẹ̀. Ó wá ń ya àwọn èèyàn lẹ́nu pé bó ló tún ṣe jẹ́. Kò tún pẹ́ nínú ọ̀rọ̀ ọ̀hún náà tí mínísítà fi síta òun láti gbọ́ wípé wọ́n ní oṣù 6 ni wọ́n fi gbé gbèdéke lé K1 tẹ́lẹ̀ wípé kò ní lórí ọ̀fẹ́ láti wọ ọkọ̀ ojú òfurufú lábẹ́lé ìyẹn nínú Nàìjíríà tàbí wọ ọkọ̀ ojú òfurufú kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà lọ sókè òkun. Oṣù 6 ni wọ́n fún. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ ńlámọ̀rí tí mínísítà mọ̀ sọ wípé àwọn ti dín oṣù 6, àwọn ti sọ di oṣù kan, wípé oṣù kan péré ni Wàsíù Àyìndé ni òfin nílé gun ọkọ̀ ojú òfurufú. Nínú ọ̀rọ̀ tí mínísítà tó fi síta làbámọ̀ tó rí tí wọ́n sọ wípé ẹni tó jẹ́ páílọ̀tì tó wa ọkọ̀ ojú òfurufú tí King Wàsíù Àyìndé Màsáà tó ti dá wàhálà lẹ̀ lọ́jọ́ àná, wọ́n ní wípé láàrin oṣù kan wọ́n ó fún wọn ní láísẹ̀nsì wọn tí wọ́n sì sí padà. Àwọn èèyàn wá wò pé kódà èyí tó wá jẹ́ pàpàǹbarì ibẹ̀ òun ni wípé wọ́n ní òǹkọrin fújì ní Kwamua àwọn ti sọ di àbáṣádọ̀ o tí ó mọ̀ sọ̀rọ̀ tàbí tí ó mọ̀ rí sí ètò ààbò àti ìdáàbòbò láwọn pápákọ̀ òfurufú ilẹ̀ wa ní gbogbo àwọn ọmọ Nàìjíríà ni wọ́n bá mọ̀ ń lanu. Àwọn tí wọ́n ti sọ̀rọ̀ síwájú tẹ́lẹ̀ pé ṣe bá a sọ fún yín wípé ọ̀rọ̀ Kwamua kò sí nǹkan kan tí ó tẹ̀yìn ẹ̀ jáde. Nínú ọ̀rọ̀ tí wọ́n sọ ńgbà yẹn ni wípé Kwamua
ọmọ aṣíwájú ni kódà wọ́n tún ní Kwame One gangan lolórin ó ti ń kọrin fẹ́gbẹ́ òṣèlú APC ààrẹ sì fẹ́ràn ẹ̀ gan jọjọ. Ìyàlẹ́nu ló wá jẹ́ o bó ṣe wá di wípé mínísítà ó yí òun padà, mínísítà tó ti ń fọ́ tátátá tí ń tu bí ejò tẹ́lẹ̀ lóbìrípo mínísítà bámọ̀ yí òun padà. Ló bá di wípé wọ́n tó sọ òun kọrin fújì ni wọ́n sọ di àbánsádọ̀. Eléyìí ló wá ń ya gbogbo aráàlú lẹ́nu. Kódà ọ̀rọ̀ yìí gan ló bí ohun tí bàbá Femi Falana tó fi sọ̀rọ̀ wípé moral right láti lè máa fojú òfin àbí fi òfin gbé àwọn ẹlòmíì tó bá wúrú ìwà yẹn lọ́jọ́ iwájú. Ẹ ti sọnù gẹ́gẹ́ bí ìjọba. Kódà púpọ̀ ọmọ Nàìjíríà ni wọ́n ń lanu pé àwọn èèyàn bá mọ̀ tó ń gbé pòrí ẹnu. Wọ́n ní sẹ́ rárábìnrin tí wọ́n kọ́kọ́ fi ilẹ̀ gan tí wọ́n ní wọ́n withdraw gbogbo charges tí ń bẹ nílé ẹjọ́ against ẹ̀ pé kí wọ́n túlẹ̀. Wọ́n ní kó má bàa dàbí ojú ṣáájú ni wọ́n ṣe kọ́kọ́ polongo tiẹ̀ wípé wọ́n ti fi ilẹ̀ o pé kó kúrò lọ́gbà ẹ̀wọ̀n torí wọ́n ti mọ̀ nínú ọkàn wọn wípé àwọn ò fi òǹkọrin fújì nílẹ̀ pé kò sí ìyà kankan táwọn fẹ́ fi jẹ́. Ó lágbára o Nàìjíríà kọ́lọ́n kò kó wa yọ. Ẹ̀yin èèyàn bó ló ṣe rí lọ́kọ̀ tí yí ojú wo lẹ́yìn fi wò ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ṣé bó ṣe yẹ kó rí lórí àbí bẹ́ẹ̀ kọ́? Èrò ọkàn yẹn máa fi sábà láàrin wísí wa ìyẹn comment section. Àwa kàn ní ká mú eléyìí wá ni o ká fi káàdì ọ̀rọ̀ yìí ńlẹ̀. Ó lágbára Nàìjíríà àwọn ẹ̀yà kan wá ní Nàìjíríà kọ́lọ́n kò kó wa yọ. Ẹ wo Àràbà tẹlifíṣàn ni ìlérí tiwa làwa múṣẹ o wípé àníjẹ́ kí tiyín ó di bẹ́ẹ̀ la sì ní jẹ́ kójú yín ó fọ́ sí gbogbo àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ káàkiri ìlú wa. Bẹ́ẹ̀ yóò bá ti follow wa lórí Facebook ẹ follow wa, bẹ́ẹ̀ bá sì ti follow wa àbí subscribe sórí channel wa lórí YouTube ẹ subscribe bó àyè jẹ́ TikTok lẹ́tí lórí ọ̀fẹ́ tẹ́ tí mo wà ẹ follow wa ń bẹ̀ kẹ́lẹ̀ má gbádùn latest update èyí tá a mú wa lóòrèkóòrè fẹ́yìn èèyàn wa. Ó dàbọ̀. Ìjọba àpapọ̀ wọ́n mọ̀ ti kéde ẹ̀yin èèyàn wọ́n ní arábìnrin Comfort Emansin tí wọ́n lọ já sí kirikiri wọ́n ti pa á láṣẹ o wípé kí Ibom Airline pé kí wọ́n lọ withdraw gbogbo kéèsì èyí tí ń bẹ ní kóòtù o kí wọ́n fi Comfort Emansin kí wọ́n fi ilẹ̀ o. Bákan náà ìjọba àpapọ̀ wọ́n tó kéde o wípé òòtẹ́ tí wọ́n gbélé òǹkọrin fújì ni Alhaji Wasiu Ayinde wípé kò ní fò kì bá jẹ́ ti international o kì bá jẹ́ plane tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà o tí wọ́n sọ pé indefinite ní tẹ́lẹ̀ pé kò lọ́jọ́ o. Wọ́n ní wọ́n ti reduce ẹ̀ wípé oṣù kan péré ní bàbá òfin ní fò lórílẹ̀‐èdè Nàìjíríà o àti lọ sórílẹ̀‐èdè tó bá wù o. Bákan náà wọ́n láwọn pilot tí wọ́n gba láísẹ̀nsì wọn tí wọ́n sì sí ẹ̀ wọ́n tún ti gbé àwọn ìgbésẹ̀ kan náà lé wọn lórí. Kí ló fa gbogbo ọ̀rọ̀ yìí? Kí ló bí? Ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ tíjọba àpapọ̀ tí wọ́n fi yíbìrì kí wọ́n lọ yọ̀ǹda arábìnrin yẹn tí wọ́n fi reduce báǹtì King Wasiu ìyẹn òǹkọrin Wasiu Ayinde Màṣá kí wọ́n yí sóṣù kan tí wọ́n sì sọ wípé kí wọ́n yọ̀ǹda láísẹ̀nsì àwọn páílọ̀tì tí wọ́n gba láísẹ̀nsì lọ́wọ́ wọn. Ẹ̀yin èèyàn mo máa gbé yín débẹ̀. Nàìjíríà ẹ̀yin èèyàn ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ báyìí ló ní yàjó òun láti rí o níbi tí ẹni tó jẹ́ mínísítà fún aviation and aerospace development ìyẹn alàgbà Festus Keyamo tó ti sọ̀rọ̀ o wípé nígbà tí ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ pé ìjọba ti pa láṣẹ o nígbà tí wọ́n jọ jókòó àlàáfíà fún iléeṣẹ́ Ibom Airline wípé gbogbo ẹjọ́ tí wọ́n ń bá arábìnrin Comfort Emansin tí wọ́n ń bá ṣe nílé ẹjọ́ tó fi lọ di wípé wọ́n lọ já sí kirikiri wọ́n ní pé kí wọ́n lọ withdraw gbogbo charges yẹn o kí wọ́n lè fi arábìnrin yẹn lẹ̀ kó máa lọ lé ẹ̀ lẹ́rọ̀wẹ́lẹ́ o. Bákan náà ẹni tó jẹ́ mínísítà tó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn láwọn ṣe ìpàdé pẹ̀lú àwọn Nigeria Civil Aviation Authority ìyẹn àwọn NACA wípé òtẹ́ tí wọ́n gbélé òǹkọrin fújì ọ̀hún Alhaji Wasiu Ayinde Màṣá Kwame One wípé kí wọ́n ó yí òtẹ́ yẹn padà o. Wọ́n ní nínú ìpàdé táwọn bá wọn ṣe pé ìpàdé yẹn ó sèso re wọ́n ti wá gbà báyìí wípé báànù èyí tí wọ́n gbélé Kwame One lórí wípé títí láì ní àfìgbà tí wọ́n bá tó parí iṣẹ́ ìwádìí tí wọ́n ń ṣe o. Wọ́n ní wọ́n ti gbà báyìí wípé oṣù kan péré
ní Kwame yóò lò tí ò fi ní gun ọkọ̀ ojú òfurufú mọ́ àti tìlú wambi àbí èyí tí ń lọ sí òkè òkun. Oríṣiríṣi ọ̀rọ̀ wà láwọn èèyàn tí ń sọ, wọ́n ní something is plain now, nǹkan kan tí ń ṣẹlẹ̀ lábẹ́nú. Kí ló ń ṣẹlẹ̀ lábẹ́nú ẹ̀yin èèyàn? Ẹ máa fi kọ́mẹ̀ǹtì yín sábẹ́ fọ́nrán ibẹ̀ ṣe ń wò lọ. Ìyẹn nìkan tó wá kọ́ o, wọ́n wá sọ wípé àwọn páílọ̀tì méjèèjì tí wọ́n gbẹ́sẹ̀ lé láísẹ̀nsì wọn, wọ́n ní wọ́n ti gbà báyìí wípé oṣù kan péré ni wọ́n lò, wọ́n ó padà yọ̀ǹda láísẹ̀nsì wọn fún wọn wípé wọ́n ó sì lọ ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ kan sí kí wọ́n tún lè mọ̀ sí dáadáa lẹ́nu iṣẹ́ wọn. Alàgbà Keyamo tún wá tẹ̀síwájú, wọ́n ní sẹ́ rí ọ̀rọ̀ Emansi èyí tí wọ́n arrest tí wọ́n gbé lọ sínú ẹjọ́, pàápàá jùlọ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní pápákọ̀ òfurufú ti Muritala tí ń bẹ nílùú Èkó lọ́jọ́ 10 nínú oṣù tá a wà yìí. Wọ́n ní tẹ́ wá bá wo Emansi fúnra ẹ̀ ń sìn, wọ́n ní ẹ rí i pé ó ti jọmọlúàbí, ara ẹ̀ ti balẹ̀, pé òun gan ti sọ́rì. Wọ́n ní bí àwọn ọlọ́pàá bí wọ́n ṣe ń bá a sọ̀rọ̀ tí wọ́n ń bi lẹ́jọ́ lóríṣiríṣi níwájú lọ́ọ̀yà rẹ̀, wọ́n ní tẹ́ bá rí bó ṣe ṣe pé ìjọmọlúàbí rẹ̀ ó ti wá, ara rẹ̀ ti wá balẹ̀. Minister of Aviation ní sọ̀rọ̀ Alàgbà Keyamo, wọ́n lára ẹ̀ ti balẹ̀, wọ́n láwọn ti rí wípé ó ti realize mistake ẹ̀, pé ìdí gan náà rí táwọn fi wá wò wípé ó yá wípé gbogbo ẹjọ́ tí wọ́n pè kí wọ́n lọ withdraw ẹjọ́ yẹn o, pé láàrin ọ̀sẹ̀ yìí kíákíá wọ́n mú kúrò lọ́gbà ẹ̀wọ̀n Kirikiri tó wà. Ntí mínísítà tí wọ́n sọ nìyẹn o. Wọ́n tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn. Wọ́n ní gbàrà tó sì jẹ́ wípé iléeṣẹ́ Ibom Airline tí wọ́n ti yọ̀ǹda, tí wọ́n ti lọ withdraw àwọn charges against Emansi. Wọ́n ní ẹni tó jẹ́ commissioner fún àwọn àjọ ọlọ́pàá ní airport àti àwọn prosecutors, wọ́n ní wọ́n ti kíákíákíá gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe, wọ́n ní wọ́n lọ withdraw case yẹn pátápátá tí Emansi náà tó náà sì mọ́ lọlé rẹ̀ láyọ̀ àtàlàáfíà. Kódà wọ́n tún wá sọ̀rọ̀ lórí wípé kò ní gun ọkọ̀ ojú òfurufú mọ́ láéláé, òtẹ́ tí wọ́n gbélé. Wọ́n láwọn ti bá wọn airline operator, àwọn ti bá wọn ṣèpàdé, àwọn náà sì ti gbà wípé kí wọ́n lift bá yẹn kúrò lórí arábìnrin yẹn, pé arábìnrin yẹn náà kò lẹ́jọ́ jẹ́ mọ́ o. Nàìjíríà wọ́n ní kò ní ẹjọ́ jẹ́ mọ́ o, kó mọ́ lọlé láyọ̀ àtàlàáfíà ni o, wípé ara wọn nǹkan táwọn fẹnu kò sí nìyẹn. Wọ́n ní lórí ọ̀rọ̀ Kwame gangan, ìyẹn òǹkọrin fújì lórí tiẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Àbújá, wọ́n níbi táwọn tó fẹnu kò sí rèé o lórí ọ̀rọ̀ ti Kwame o. Ẹ̀yin ìyẹn máa gbọ́ mi dáadáa o. Wọ́n níbi tí ọ̀rọ̀ ti Kwame náà tó dé dúró ni pé Kwame náà ìyẹn náà ò lẹ́jọ́ jẹ́ mọ́. Wọ́n ní àwọn ti bá wọn fans ṣèpàdé, àwọn bá wọn àjọ tó ń rí sí ìgòkègbodò ọkọ̀ ìyẹn NACA, àwọn ti bá wọn náà ṣèpàdé, pé àwọn náà ti agree wípé petition èyí tí wọ́n kọ against Kwame tí ń bẹ lọ́dọ̀ àwọn ọlọ́pàá àti tí ń bẹ lọ́dọ̀ AGF, wípé gbogbo ẹ̀ làwọn náà ti agree wípé wọ́n withdraw rẹ̀, wípé K1 náà ò lẹ́sẹ̀ mọ́, K1 ti dẹni mímọ́. Wọ́n wá tẹ̀síwájú, wọ́n ní K1 àti àwọn àjọ tó ń rí sí gòkègbodò ọkọ̀ ojú òfurufú àti àjọ NACA ní o àti FAN o, wípé wọ́n wàá ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú K1 yóò wá máa ṣe ètò lanilọ́yẹ, yóò máa fi orin ṣètò lanilọ́yẹ fáwọn èèyàn, wípé bẹ́ẹ̀ bá ti dé orí bẹ́ẹ̀ bá ti dé airport, ẹ̀yin tẹ́ fẹ́ wọ mọ́tò ojú òfurufú, ẹ má bá àwọn èèyàn já o, kò sí jà mọ́ o, ọ̀rẹ́ ni ká máa bára wa ṣe o. Mínísítà ní sọ̀rọ̀, ẹ̀yin ọmọ Nàìjíríà ṣe ń gbọ́ nǹkan. Nàìjíríà kódà wọ́n níbi tí ọ̀rọ̀ yẹn tó wá dáa dé ń sìn ni wípé Kwame yóò fẹ́ jẹ́ bí ambassador fáwọn NACA àti FAN, tó jẹ́ pé wọ́n mọ̀ sọ̀rọ̀ lórí bí ètò ààbò tó péye bí ó ṣe lè mọ̀ wáyé ní gbogbo àwọn airport wa gbogbo káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní ti ọ̀rọ̀ kéèsì ti àwọn pilot tí wọ́n gba láísẹ̀nsì wọn, ìyẹn Captain Olúrántí Ògòyì àti ti co-pilot first officer Ivan Oloba ti value jet, wọ́n láwọn náà pé wọ́n ó dá láísẹ̀nsì wọn yìí tí wọ́n gbẹ́sẹ̀ lé, wọ́n ó dá padà, pé àwọn náà ò lẹ́sẹ̀ mọ́, pé àwọn tí wọ́n láàrin oṣù kan wọ́n ó gba láísẹ̀nsì wọn padà, wọ́n ó kàn lọ ṣe àwọn kọ́ọ̀sì kan kéékèèké, tí wọ́n bá sì ti parí àwọn kọ́ọ̀sì yẹn láàrin oṣù kan yẹn, wọ́n tún mọ̀ ṣiṣẹ́ wọn lọ padà. Festus Keyamo mínísítà òun ló ń sọ ọ̀rọ̀ yẹn o. Wọ́n wá rọ gbogbo aráàlú pé ẹ ṣe jẹ́jẹ́, bẹ́ẹ̀ bá ti dé airport kò wẹ́ mọ̀mọ́ bá anybody fa wàhálà, bí èèyàn kan bá tiẹ̀ fẹ́ bá yín fa wàhálà, ẹ lọ sí àwọn ẹ̀ka tó tọ́ ẹ fẹjọ́ sùn ń bẹ̀, ẹ má jà mọ́ dàlúrú ká mọ́ ba gbogbo ara wa ló kọjẹ́. Mínísítà Keyamo ohun tí wọ́n sọ nìyẹn. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ Kwame ó ti tán,
wọ́n ní obìnrin tí wọ́n lọ jù sí Kirikiri náà wọ́n ti dáríjì òun náà pé kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ ṣùgbọ́n oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ń sọ. Ẹ̀yin èèyàn kí lẹ rò lórí ọ̀rọ̀ yìí? Kí lẹ rò pó fà á tí gbogbo kìíní ìfi tó sáré yí lóbìrí po? Nàìjíríà ẹ̀rù olú ìbá mi. K1 ò lẹ́sẹ̀ mọ́. Gbogbo àwọn tí ọ̀rọ̀ yìí involve wọ́n ti dáríjì gbogbo wọn. Wọ́n ní kán mọ́ lọ, kán mọ́ ṣe kíni, kán mọ́ dẹ́sẹ̀ mọ́. Bó ló ṣe lọ́kàn tẹ̀yìn èèyàn wa? Ó yá ẹ fi kọ́mẹ̀ntì yín sábẹ́ Nàìjíríà láwa, ẹ fi kọ́mẹ̀ntì yín sábẹ́. Màá kàn tí mo kàn tí ẹ̀ rẹ́dì láti máa ka kọ́mẹ̀ntì báyìí kájọ mọ́ interact lórí fọ́nrán tó ń lọ yìí. Ẹ fi kọ́mẹ̀ntì yín sábẹ́. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ẹ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ẹ ti ń gbọ́ mi. Lágbára Ọlọ́run Elédùmarè, ojú tẹ́ ẹ fi ń wò mí ojú náà ò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ mi etí náà ò ní di oréré létí gbogbo wa ọmọ gbọ́. Fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí ètò, ẹ subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà kẹ́yìn náà kẹ́ lè máa jàǹfààní bàbá tó ṣe mú fọ́nrán wá fún gbogbo ẹ̀yin èèyàn wa lápapọ̀. Ẹ share fọ́nrán yìí, ẹ jẹ́ kó kan ọmọdé kó kan àgbà. Ó ní kinní kan bí aago báyìí táwọn olóyìnbó ń pè ní notification bell, ẹ fọ́ tẹ̀ kẹ́yìn náà kẹ́ lè máa gbọ́ gbogbo tá a bá mú wá sórí ètò wa. Ẹ má jẹ́ ń gbà yín lákòókò, ṣùgbọ́n àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire lójú owó ń rí, ire lójú ọ̀la rí, ire lójú gbogbo wa ọmọ rí o, ire o, ó dìgbà.